gbàyìn tọpẹ́ mi bí ò bá ṣe wọ́ tí mo ní ògo ìbásọ́nù. Ọlọ́run mo dúpẹ́ gbàyìn tọpẹ́ mi bí ò bá ṣe wọ́ tí mo ní ògo ìbásọ́nù. Moríye lọ́dọ̀ Jésù olùgbàlà. Moríye lọ́dọ̀ Jésù olùgbàlà. Mo ráyọ̀ ọ̀gá, mo dá ṣẹ́gun. When troubles come, when trials come, whatever my condition, Baba gbé mi ga. Àní moríye, mo ráyọ̀ ọ̀gá, moríye, mo dá ṣẹ́gun. When troubles come, when trials come, whatever my condition, Baba gbé mi ga. Ọlọ́run mo dúpẹ́, gbàyìn tọpẹ́ mi bí ò bá ṣe wọ́ tí mo ní ògo ìbásọ́nù. Ọlọ́run mo dúpẹ́ gbàyìn tọpẹ́ mi bí ò bá ṣe wọ́ tí mo ní ògo ìbásọ́nù. ire wọlé mi o. Ayọ̀ wọlé bá mi o, ayọ̀ rẹpẹtẹ. Ọba tó fún mi lóore ọ̀fẹ́ tí mo fi mi, mo dúpẹ́ mo ní ọ̀hún lọ́lọ́run mi. Òun ló lógo ẹ̀dá padà fún. Ire wọlé mi o, ayọ̀ wọlé bá mi o, ayọ̀ rẹpẹtẹ. Ọba tó fún mi lóore ọ̀fẹ́ tí mo fi mi, mo dúpẹ́ mo ní ọ̀hún lọ́lọ́run mi. Òun ló lógo ẹ̀dá padà fún. Àní òun ló lógo ẹ̀dá padà fún. 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 Ogun ò ká mi mójú oorun, bàbá mo mọ́pẹ́ wá. Ogun ò gbọ́mọ lọ́wọ́ mi, bàbá mo dúpẹ́. Èrò ọ̀tá kàtẹ́ bá sílẹ̀ ká má rọbẹ̀ jẹ́ rárá. Ẹ wá bá mi yọ̀ kẹ́ bá mi jíjó ayọ̀ sí bàbá. Òun ló lógo ẹ̀dá padà fún. Òun ló lógo ẹ̀dá padà fún. Jíde àjò gba Jésù, ojú mi ti rí tó. Ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ àforí ẹni. Tabanìkan fẹ́ ní lójú àtàwọn fẹ́ jáde. Tabanìkan kí ni lẹ́yìn ayọ̀sán ẹ̀ máa bá lọ́wọ́ wọn. Ọpẹ́lọpẹ́ rẹ̀ o, ọpẹ́lọpẹ́ rẹ̀ o, ìwọ ló gbé mi jáde tó gbé mi já gbangba. Ẹ wá bá mi yọ̀ èmi adúpẹ́ oore lọ́dọ̀ rẹ o. Èmi mọ̀ ọ́ lóore. Arúgbó ọjọ́ ọba àwọn ọba. Yọ̀ èmi adúpẹ́. Ìwọ tó bá mọ̀rẹ́ bàbá tó mọ rírì orí ẹni inú ayé ẹ̀. Ó yá dákun jọ̀ mú jóná. Tó ṣe ìfúnṣẹ́ yàgbẹ́ láyé mi. Ó pọ̀ jù yẹ́yẹ́. Òní láti mọ̀ bọ́lá ṣe máa rí. Àpẹẹrẹ wípé ọjọ́ ìsinmi èní dùn ó lárinrin gidi gan ni. Ìtóbi rẹ̀ Elédùmarè ọba tó tó bàbá. Sọ́ba tó dàbí rẹ̀ ọba tó dá mi sí. Gbogbo agbára ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọba tó tó bàbá. Ọba tó tó bàbá, ọba tó ju bàbá lọ, ọba tó ju bàbá àwọn bàbá ńlá mi lọ. Kábíyèsí Olódùmarè àríró àlá. Ọba tó tó bàbá. Ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun, fálọ́tún falọ́sí, ọba tí fagi pápá ya ni. Wàláhì ọba bí rẹ̀ ò sí rárá. Ẹ wá bá mi yọ̀. Àwíká tó wí ni. Arúgbó ọjọ́ ìgbàanì àdàgbà mọ́tẹ̀pá ni. Ká tó bí baba ńlá mi ló ti ń jọba tí wọ́n ti ń pè lọ́ba tí ó sì tún máa jọba lọ títí ayé. Èmi mọ̀ ọ́ lóore. Ìwọ tó bá mọ̀ lóore tó mọrú oore tó lọ́run ṣe nínú ayé ẹ̀ tó mọ̀ wípé àìmọye ọ̀kàntébù àwọn èèyàn lónìí ló ti sọ yí pé wọ́n lórí ọ̀fẹ́ láti wà láyé. Ó ń wù wọ́n káwọn náà wà láyé àmọ́ wọn ò rí oore ọ̀fẹ́ yẹn gbà lọ́dọ̀ Ọlọ́run. Ibi ò gbà kọjá láàárọ̀ yìí ibẹ̀ làwọn kan gbà kọjá tó ṣe wípé ẹ̀mí kọjá lọ lára wọn. Ẹ gbọ́ kí ló farú ẹ̀yìn. Mo fẹ́ gbé gidi láyọ̀ mi. Ó la fi sọ wípé alára àgbà yìí dá ọba bí rẹ ò sí nínú ayé.
òun náà ni arúgbó ọjọ́, ọba àwọn ọba, igbó mẹ́kún òye, ó jókòó láàfin ọba, ó sì tún ṣe kíni, ó tún pàṣẹ ọba. ẹni bínú ọmọ Ọlọ́run. bíná ń jókòó nílé jáde. ìṣòro mẹ́wàá tọ́lọ́run mi á fi fún. orí ńlá tọ́lọ́run ṣe pọ̀ gan-an. iléeṣẹ́ Kaya rédíò ni ẹ ti ń gbọ́ mi, alájọ kaneshi trotro station last bus stop Accra Ghana. Ibẹ̀ ni a ti ń ṣe kíni o, ibẹ̀ la ti ń rọ̀ bí òjò tí a ń dábí ọwẹ́ báyìí. mo fẹ́ kẹ́ mọ̀ wípé òdú ni mí, bẹ́ẹ̀ náà ni mi ìsàìmọ̀ fọlọ́kọ. orúkọ mi ò yí padà, orúkọ mi ni Olubisi ọmọ bíbí Akinloye. mo kí wa wípé a kú ọjọ́ ìsinmi lágbára lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá ṣẹ̀dáyé. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe lókè pẹ̀. bọ́lọ́run bá ṣe kíni, bọ́lọ́run bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn. ọ̀farú èyí ó fẹ́ gbé gidi láyọ̀ mi. àbẹ́ òye o ló bá rólí gòsò àyà ló bá pa yín. ẹ jẹ́ mú gègé ẹ mú tákàdá yín, ẹ jẹ́ ká jọ gbé nǹkan lu nǹkan. ẹ jẹ́ ká jọ ṣe kíni, ẹ jẹ́ ká jọ yiri ẹ̀ wò bó ṣe máa ń rí. a kú ọjọ́ ìsinmi. iléeṣẹ́ Kaya ni ẹyẹ tí ó ṣe bí àdánkọ ẹnu ẹ̀ á ṣẹ̀jẹ̀ dandan. let them know, come on. mo ló pọ̀ fún wa bí iyẹ̀pẹ̀ ńlẹ̀. lọ́wọ́ ogun kìnìún ayé yìí bá ti gbé mi ó mórí o. ṣe bó o mo rí tọ́lọ́run ṣe nínú ayé ẹ̀. èrò tọ́ta àṣà yìí ò gbọ́mọ mọ́ ẹ lọ́wọ́. mo dúpẹ́ lọ́wọ́ Jésù. àwòrán ẹ tó dára jù wọ́n lẹ́ fún rest in perfect peace ẹ. kò ní sọ. orí ọ̀fẹ́ kan lórí gbà yẹn. olúwa ó gbé mi lórí ogun. ìwọ ni màmá mi. ìwọ ni màmá mi. ètò kan tó ṣe pé ẹ máa ń gbọ́ lọ́jọ́ kẹjọ yìí náà la tún mú wá. kí ni náà? Lagboile onígbàgbọ́. kí la wá fẹ́ gbéyẹ̀wò lábala Lagboile onígbàgbọ́ lónìí? nínú ayé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé? àwọn oríṣiríṣi nǹkan wo gangan sí ẹ̀ ló ń ṣẹlẹ̀? a máa mẹ́nu bà á tètè tá a jọ máa ṣe kí ni, tá a jọ máa fi yẹra wa. ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó ń kọjá, tó ṣe wípé Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti là kọjá nínú ayé. Ọlọ́run fún wa láǹfààní láti borí ẹ̀. Ọlọ́run fún wa ní àánú. Ó ń jẹ́ ká rí àánú gbà lọ́pọ̀lọpọ̀ ìgbà láti lè ṣe kíni, láti lè mọ̀ wípé òun wà láàyè fún wa ní ojoojúmọ́ àti ní gbogbo ìgbà. A kú ọjọ́ ìsinmi. ó bí kò sọlá Jésù ta ló mọ̀ mí o. mo dúpẹ́ o Jésù pé mò ń jọlá rẹ̀. ohun tí mo ní ni wọ́n fi yìn ọ́. ọmọ tí mo bí, aya tí mo fẹ́. iṣẹ́ ọwọ́ mi jó tó mi jẹ lọ́jọ́ alẹ́ kílẹ̀ mo rí. àní ohun tí mo ní ni wọ́n fi sìn ọ́. ọmọ tí mo bí, aya tí mo fẹ́. iṣẹ́ ọwọ́ mi jó tó mi jẹ lọ́jọ́ alẹ́ kílẹ̀ mo rí. àní tí mi ò bá mọ̀ọ́rẹ́ o. ìwọ á bí mi o. tí mi ò bá mọ̀ọ́rẹ́ o. ìwọ á kọ̀ mí sílẹ̀. ọkàn mi yìn Olúwa lógo. ọba ìyanu tó wá mi rí. ọba ìyanu tó wá mi rí, aláàánú aláàbò nílẹ̀ Góṣẹ́lì. kò la gbogbo ìyá yìí. ó la gbogbo ìyìn ayé ká pátápátá. mo sì fífẹ́. ó fi ìfẹ́ àtọ́bijù hàn nínú oore ọ̀fẹ́ àti nínú àánú rẹ̀ tó ga. Ọlọ́run abiyesi. nínú ayé ohun tí ò yẹ kó ṣẹlẹ̀ ńlá rí wípé ó ń ṣẹlẹ̀ nínú ayé lóde òní. bẹ́ẹ̀ ni, kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé? kí ni àwọn nǹkan tí ò sí ẹ̀yẹ kó máa ṣẹlẹ̀ gangan tó wá di bàbàrà lóde òní? àníṣe ọwọ́ mi. tó wá ṣe wípé ọmọ aráyé wọn wọ ìbàjẹ́ lẹ́wù. oníkálukú sọra wọn di oníhòòhò káàkiri àgbáláyé. ìyàwó ilé kò níyì mọ́ níta. tẹ́ ẹ bá wo orí social media, oríṣiríṣi ohun tí ò ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀. Ọlọ́run jẹ́ ń lè yìn ọ́. nínú ayé òun náà ní kíni, òun la fẹ́ gbé yẹ̀wò, òun nìkan tá a fẹ́ gbé yẹ̀wò lónìí, tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. alágbádá iná aláwọ̀ tẹ̀lé o bàbá mi ká àtọ́bí jù ọ́. ọ̀pọ̀lọpọ̀
ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ló ń rí ìpọ́njú nípasẹ̀ Sátánì. Nítorí wípé Sátánì mọ̀ wípé nígbà tóun bá ju ọ̀pọ̀lọpọ̀ sínú ìpọ́njú, ó mọ̀ wípé òun á rí èrò lẹ́yìn òun. Ó sì ti mọ̀ wípé nígbà tóun bá ju ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run sínú àdánwò àti sínú ìpọ́njú, wọn à ní àǹfààní láti sin Ọlọ́run bó ṣe tó àti bó ti yẹ mọ́. Ìtànjẹ Sátánì ló gbayé, ìtànjẹ Sátánì ló gba òde, ìtànjẹ Sátánì òun ló ń lo ilé ayé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. dákun fanú rẹ̀ gbà mí o ògbìgbà tí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ dá wájà gbogbo wa gbé wa lékè. Ó mọ̀ wípé Sátánì ti rí wípé ó mọ̀ wípé yes, ọmọ Ọlọ́run ò lè ṣe kí wọ́n má ronú nípa owó, kí wọ́n má ronú nípa ilé, kí wọ́n má ronú nípa nǹkan mèremère nínú ayé. Ó mọ̀ wípé wọn à lè ṣe kí wọ́n má ronú wípé báwo làwọn ṣe fẹ́ jẹ, báwo làwọn ṣe fẹ́ mu. Àwọn nǹkan tí wọ́n wá ń rò gangan yìí, òun ló wá ń lò láti fi máa ṣe àdánwò fún àwọn ọmọ Ọlọ́run. òtàn banújẹ́ àtọ̀gbẹ́. Ó ju ọ̀pọ̀lọpọ̀ sí inú àdánwò tó ṣe wípé ó máa ronú nípa ẹ̀ ní ìṣẹ́jú wípé báwo gan lòun ṣe fẹ́ rin ìrìn àjò tóun fẹ́ rìn yìí, báwo gan lòun ṣe fẹ́ sí ọ̀rọ̀ ayé òun. So kò sí kò jẹ́ káwọn ọmọ Ọlọ́run kí wọ́n lè sùn mọ́ Ọlọ́run mọ́. Kò jẹ́ káwọn ọmọ Ọlọ́run ó tiẹ̀ lè ráàyè wípé báwo làwọn ṣe fẹ́ ṣe, àsìkò tó yẹ káwọn ṣe leléyìí, àsìkò tó yẹ káwọn pe Ọlọ́run ni, àsìkò tó yẹ káwọn ṣe gbani. Ó mú ọ̀pọ̀lọpọ̀, ó ṣí ọkàn wọn kúrò nínú ohun tó ń ṣe ti Ọlọ́run, ó wá fi ọkàn wọn sínú titi ayé láti lè máa lépa owó, láti lè máa lépa asán, láti lè máa lépa ọrọ̀, láti lè máa lépa nǹkan tí ò yẹ ká máa lépa láwùjọ, láti lè máa wo àwọn èèyàn tí ò yẹ ká máa wò láwòkọ́ṣe wípé lágbájá leléyìí, ó lówó lọ́wọ́, ó lọ́lá, ó nígbà, ó láwo, ó ní kankan, gbogbo ohunkóhun tó ní pátápátá èmi náà fẹ́ ṣe kí ni o gbogbo nǹkan tó ní yìí èmi náà fẹ́ rí wípé èmi náà sí ẹ̀ ni. mo mọ rírì rẹ. láì mọ ibi tó ti ìsàlẹ̀ ọrọ̀ ẹ̀ gangan wọn mọ́, ìsàlẹ̀ owó ẹ̀ bó ṣe lówó ẹ̀ wọn mọ́, ìdí owó ẹ̀ gangan tó ní wọn mọ́. wọ́n rí lórí social media ojoojúmọ́ ló ń post pé òun ra mọ́tò, òun kọ́lé, òun ṣe kí ni Dubai lòun lọ lónìí, Amẹ́ríkà lòun lọ lọ́la. Ìjẹ́ ṣé lóòótọ́ ní bókìtì ẹ̀ nìsàlẹ̀ ọrọ̀ ẹ̀ gan. ọ̀pọ̀lọpọ̀ ń fi ọlá ọlọ́lá tọrọ nítorí wípé wọn mọ̀ wípé ìtànjẹ Sátánì ni. ṣé àṣẹ̀dá ọ̀run dé ìyìn rẹ̀ ọba tó ní ọ̀run, kíra fún bàbá ọlọ́pẹ́, kíra fún bàbá Ọlọ́run. ewúrẹ́ bímọ rẹ̀ sáyé tán, ọmọ pọ̀ṣù méjì yan fáńdá, ká tó wá sọ ènìyàn ẹlẹ́ran ara, kúlù sọ abẹ̀yẹ fàkiri. ṣé bóun náà sọpẹ́ fọlọ́run, mo dé ọmọ rẹ dé, mo dé mo fẹ́ yìn bàbá. ìbàrẹ̀ 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 o, ìbàrẹ̀ 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 o. àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ìbà o. mo mọ rírì rẹ, mo mọ rírì rẹ, mo mọ rírì rẹ, orí kò sẹ́ni bí rẹ láyé. Mo mọ rírì rẹ, orí kò sálágbára bí rẹ. ọba tó gbénú oko fọ́, Ọlọ́run ebẹ́ta ewu òjò. mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run pátápátá wípé a kú ọjọ́ ìsinmi lágbára lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá àṣẹ̀dáyé bọ́lọ́run bá fàbíbọ̀ ẹ̀ sẹ́yìn, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe láyé o. ẹ jáde wá gbàjọ jùpájùpá tó bá ti lọ sọ fún wọn pé wọ́n fúra ká. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run fi ojú ọ̀nà tó yẹ kó tọ̀ gangan sílẹ̀. abakan. lóòótọ́ wọ́n ń sí wọn létí lójoojúmọ́ wípé ọ̀nà yìí ọ̀nà Ọlọ́run ni, ọ̀nà yìí ọ̀nà tó yẹ kó o tọ̀ lélẹ́yìí, àmọ́ wọ́n fi ojú ọ̀nà yẹn sílẹ̀, wọ́n kọ̀ wọn ò tọ̀ ọ̀nà yẹn mọ́. wọ́n mọ̀ wípé ọ̀nà tí àwọn ń tọ̀ yìí táwọn bá lè tọ̀ ọ̀nà ìparun ni, àmọ́ ọ̀nà yẹn gangan òun ló ṣe kí ni, òun ló ṣe kókó fún wọn láti máa tọ̀, nítorí pé inú ẹ̀ lohun mèremère wà.
owó wà lójú ọ̀nà yìí, ọlá wà lójú ọ̀nà yìí, òkìkí wà níbẹ̀, àwọn nǹkan mèremère òun ló wà lójú ọ̀nà yìí, láì mọ̀ wípé ìgbẹ̀yìn ẹ̀ ìparun ló jẹ́. Máa ṣọ́ra arákùnrin, máa ṣọ́ra arábìnrin nítorí ìtànjẹ Sátánì, nítorí wípé nígbà tí Sátánì bá gbé ìṣòro ẹ̀ dé àbí tó bá gbé ètekéte ẹ̀ dé, ipa àwọ̀gàn ò ní ká mọ́. Ẹ̀yin èèyàn mi, ẹrù ọ̀wẹ̀lẹ̀ ni màá mú wá fún yín. Mo fẹ́ kẹ́ ṣe kí ni òní lónìí jẹ́ ẹni tá a bẹ̀ lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ báwọn àgbà ṣe máa ń sọ. Mo fẹ́ kẹ́ mọ̀ lẹ́ẹ̀kan sí wípé iléeṣẹ́ Káyà rédíò ni ẹ ti ń gbọ́ mi báyìí. Alájọ Kaneshi Trotro Station last bus stop Accra Ghana. Ibẹ̀ náà láti ń rọ̀bí òjò tí à ń dábí ọ̀wẹ̀. Mo kí wa wípé a kú ọjọ́ ìsinmi. Nínú Bíbélì oníṣẹ́ tí aṣọ rẹ̀ mú ìsun ẹ̀jẹ̀ dá lọ́gán. Ìwọ nìkan ni mo gbẹ́kẹ̀lé bàbá. Ìwọ nìkan ni mo gbàgbọ́ láyé. Ìwọ nìkan ni mo dì mú. Ìwọ nìkan ni gbàgbọ́ mi. Àpáta ayérayé ibi ìsádi mi. Bóyá lẹ́kàn bá mi gbé gbà ọpẹ́ o. Lẹ́kàn bá mi gbé gbà ọpẹ́. Lẹ́kàn bá mi jíjó ọpẹ́. Lẹ́kàn bá mi jíjó ọpẹ́. Wọ́n wá bá mi dárin ọpẹ́. Wọ́n wá bá mi dárin ọpẹ́. Wọ́n tún wá bá mi dáṣọ ọpẹ́. Wọ́n wá bá mi dáṣọ ọpẹ́. Ijó mà ti yá. Ijó mà ti yá. Orí dẹ̀ ti ṣí. Orí dẹ̀ ti ṣí. Tó bá jẹ́ tèrè. Èrè o èrè. Àwọn tó gbà mí gbọ́. Wọ́n gbà mí gbọ́. Nítorí wọ́n mọ̀ wípé. Wọ́n mọ̀ wípé. Tí bá ṣeré mi. Gbogbo ìjọ lẹ́ máa jó. Tí bá túraká. Gbogbo ìjọ lẹ́ máa jó. Ó yá ta wá. Ó ṣe jàre ẹ̀gbọ́n mi Ṣèyí Michael. Ṣẹ́rí tó ṣe ń lọ. Jẹ́ kí inú yín máa dùn ní gbogbo ìgbà. Ẹ sọ fún Sátánì wípé Sátánì ó ti mọ̀fọ́ lórí ayé mi, lórí ìdílé mi. Tí bá ṣe báyìí máa gbẹ́sẹ̀ ìjó. Àkọsílẹ̀ ẹkún yẹn ìṣe tiẹ̀. Gbogbo ojú tó ń wò mí, gbogbo etí tó ń gbọ́ mi pátápátá. Torí pé mo fakọ sí. Wọ́n sọ pé mo gapá. Tó bá jọ pé mo ń gapá. Apá ìjọ máa lẹ̀ rí. Àní tó bá jọ pé mo ń gapá. Apá ìjọ máa lẹ̀ rí. Ó yá gbogbo gíragíragíragíragíra. Olúwa ló ní glory. Gbogbo wàdúwàdú Jésù ló lògo. Lélélélélélélélélé. Àdúrà ló gba agbára kọ́. Àníta ló lágbára àdúgbò. Jésù ló lágbára ọba títí lọ. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ̀yin tèmi. Àkàbẹ̀. Tó o bá rẹ́ni gbà ẹ́ nímọ̀ràn. Tó o rẹ́ni sí ẹ. Ọ̀fẹ́ ìsọ̀ because I know He owns my future. My life is what I live in God because He lives. Ọ̀nà tó mi bá wọnú àgbọn kò sẹ́ni tó yé o. Oyin ṣe ń ṣàbára àgbọn wádìí ẹ̀ àgbọn orí o. Ọ̀nà tí ó gbé tèmi gbà yìí ó kọjá òye. Sọ wá rí wípé o gbọ́dọ̀ ṣọ́ra fún ìtànjẹ Sátánì, nítorí wípé ojoojúmọ́ ni Sátánì ń dọdẹ, ojoojúmọ́ ni Sátánì ń wá àwọn ènìyàn sínú ìjọba ẹ̀. Ó sì wá àwọn ọmọ Ọlọ́run tó ṣe wípé o máa kó ní ìṣẹ́jú nítorí láti ṣe kí ni, láti máa kó wọn sínú ìjọba ẹ̀. Ìdí nìyí tó ṣe wípé àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run a gbọ́dọ̀ máa ṣọ́ra ní tòótọ́, a gbọ́dọ̀ máa ṣọ́ra fún ìtànjẹ Sátánì, nítorí pé ohun tí wọ́n fi pilẹ̀ pẹpẹ wọn gangan àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ń tanra wọn jẹ nítorí owó, ọ̀pọ̀lọpọ̀ ń tanra wọn jẹ nítorí ọlá, ọ̀pọ̀lọpọ̀ ń tanra wọn jẹ nítorí àti jẹ́ orúkọ, ọ̀pọ̀lọpọ̀ ń tanra wọn jẹ nítorí ohun tí wọ́n fẹ́ jẹ, àti wípé wọn ò ronú wípé ìjẹ́sẹ́ lóòótọ́ ni ìjọba ọ̀run wà bí. Ewu orí
kò sọ́dọ̀ owó ó sì ń ṣe bẹ̀bẹ̀ ó ṣe ń ṣe. àwọn ẹ̀dá tó ṣe wípé o máa bá da nǹkan pọ̀ láwùjọ. Mo rú àwọn ẹ̀dá tó ṣe wípé o máa bá rìn. Mo rú àwọn ẹ̀dá tó ṣe wípé tó o bá ṣe ń bá wọn rìn ǹjẹ́ ìgbé ayé wọn tiẹ̀ lè yí ìgbé ayé tiẹ̀ padà. ṣe bẹ̀bẹ̀ ó ṣe ń ṣe hallelujah. Nítorí wípé wọ́n dẹ okùn sílẹ̀ ní kọ̀rọ̀ àmọ́ wọ́n ò lè rí wọn àfi tó o bá lójú inú tọ́lọ́run dẹ̀ sí ẹ lójú ẹ̀mí láti fi lè rí ohun tó wà nínú ayé. Àfi tọ́lọ́run bá ṣí ẹ lójú inú tó ṣí ẹ lójú ẹ̀mí tó bá wá rí tó wà nínú ayé tán kó wá gbìyànjú láti rí wípé o lu páńpẹ́ yẹn kó o sì máa ronú ní ìṣẹ́jú kó o wá sọ fọ́lọ́run mọ́mọ́ jẹ́ kí n yọ ọmọ Bíláílì. Nítorí pé ohun tó ṣe pàtàkì òun ni wípé tí èèyàn bá wà nínú ayé tó jẹ́ ọmọ Bíláílì kí ló fẹ́ fi jíyìn nígbà tó bá dọjọ́ ìtẹ́ ìdájọ́. Àwọn kan wá sára wọn jọ tí wọ́n fẹ́. Ìdí nìyí tó ṣe wípé ọmọ Ọlọ́run gbọ́dọ̀ kíyèsára. Wọ́n lè fẹ́ yìí tí. Nísìnyí ayé ò sọ ìyìn rere Ọlọ́run mọ́. Ẹlòmíjà màláìkà ni ẹni. Kó o tó rí àwọn tó máa sọ ìyìn rere tàbí nípa tí wọ́n máa sọ nípa ìjọba ọ̀run. Nísìnyí wọ́n á ti kọ́kọ́ sọ nípa ti owó náà. Wọ́n á ti kọ́kọ́ sọ nípa ti ọrọ̀ ayé. Wọ́n á ti kọ́kọ́ sọ nípa oríṣiríṣi latest car tó wà in town. So wá rí wípé o gbọ́dọ̀ kíyèsára. Kò sí èyí tó ṣe wípé kò yẹ kéèyàn ní níbẹ̀ àmọ́ ṣọ́ra fún ìtànjẹ Sátánì kó o mọ̀ bá wọ inú páńpẹ́ wọn. Ẹ wá bá mi dúpẹ́. Bíbélì wípé àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wípé wọn kò ní ìmọ̀. Ẹ wá bá mi mújó. Ẹ wá bá mi jó. Nítorí wípé wọ́n rí i pé ohun tí Ọlọ́run sọ wípé ó máa ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀. Ó ní ilé ọba yóò dìde sí ilé ọba. Oríṣiríṣi nǹkan yóò máa ṣẹlẹ̀ nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa tanra wọn jẹ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ yóò kóra wọn jọ ní orúkọ mi. Ó ní ṣùgbọ́n wọn kì yóò ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run. Wọ́n á sì máa fi orúkọ mi ṣiṣẹ́ àmì ṣiṣẹ́ ìyanu. Àmọ́ irọ́ ìtànjẹ èké lásán ni wọ́n. Ọlọ́run dákun má paná ìfẹ́ wa gbogbo ẹ̀yin olólùfẹ́ orin wa oníkọ́lọ́. Onítànjẹ ni wọ́n. Gbogbo wa Èké ni wọ́n. olólùfẹ́ orin Alábọ̀dé ni wọ́n. Irú àwọn ẹ̀dá yìí wọ́n máa ń ronú láti rí wípé àwọn bá tọmọnìkejì jẹ́ àti wípé wọ́n máa ń ronú láti rí wípé àwọn kó àwọn ènìyàn àwọn kó ọ̀pọ̀lọpọ̀ àìmọye sínú ìgbèkùn Sátánì. So wá rí wípé o gbọ́dọ̀ ní kíyèsára. So rí wípé àsìkò tó yẹ kó kíyèsára ló wà nítorí wípé o mọ̀gbà tó lọ́jọ́ léde. Ilẹ̀ sùn ilẹ̀ mọ́ ẹni tẹ́ ẹ jọ wà ní mítìn lónìí tàbí tẹ́ ẹ jọ ṣèpàdé lónìí ẹni tẹ́ ẹ jọ rìn tẹ́ ẹ jọ wọ mọ́tò lénìí ó lè dọ̀la kó o gbọ́ nípa èyí kó ti kú. Oríṣiríṣi ohun tí ò yẹ kó ṣẹlẹ̀ nínú ayé ló ń ṣẹlẹ̀. Oríṣiríṣi ohun tí ò yẹ kó ṣẹlẹ̀ láwùjọ ló ń ṣẹlẹ̀. Ọmọ ò gbọ́ ti bàbá ò gbọ́ tọmọ. Oríṣiríṣi nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ kì í ti máa gbọ́ kojú máa rí òun náà ló ń ṣẹlẹ̀. Tẹ́ bá rí àìmọye àwọn èèyàn àwọn míì á ní àwọn òsì ẹ̀lẹ́ ní Facebook app sórí fóònù àwọn. Wọ́n parọ́ nítorí wípé ayé ti dáyé mọ́ sídìí ilẹ̀. Ṣérú nǹkan báyìí ló fẹ́ máa fi tọ́ ọmọ. Ṣérú nǹkan báyìí ló fẹ́ máa fi ṣe wàásù ló fẹ́ máa fi ṣe ìyìn rere fọ́mọ. O ò lè gbé fóònù fún ọmọ. Tó o bá gbé fóònù fún tó o máa bá kílíkì orí Facebook lásán aláwẹ̀ ìwòkuwò ló wà lórí ẹ̀. Mo fẹ́ mẹ́nubà wéré lórí àǹtí Sisi Alágbo lórí iṣu kan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Tó bá ṣe wípé ó tọ́ ara ẹ̀ bí àwọn òbí ṣe tọ́ tó bá ṣe wípé ó fira ẹ̀ sí ojúbọ Ọlọ́run tó ń wo àgbélébù lótìtọ́ tí ò wò wípé ìtòhùn fẹ́ jẹ nínú ayé lòun wò bíbi ayé òun bá ṣe bàjẹ́ kò kàn òun kò dẹ̀ kẹ́ anybody ṣe bóun lòun ní ara òun. Gbogbo orú nǹkan yìí ò yẹ kó ṣẹlẹ̀ láwùjọ kò dẹ̀ yẹ kó máa ṣẹlẹ̀ lórí social media. Bàbá ló pàṣẹ. Kí ni
ni nǹkan tó o fẹ́ fi ṣèwàásù fọmọ, kí ló fẹ́ fi sọ̀rọ̀ sọmọ? Àbí irú Sisi Alágbo yìí ìgbà tí àwọn ẹbí ẹ̀ tàbí táwọn ọmọ tó bí á ṣàbímọ lọ́jọ́ kan tàbí á ti bímọ. Ìgbà tí wọ́n bá rírú àwọn nǹkan wọ̀nyí tí wọ́n lọ social media tí wọ́n gbọ́ oríṣiríṣi, irú nǹkan wo báwo ló ṣe fẹ́ rí lọ́kàn wọn? Ǹjẹ́ wọ́n ṣe lè pé ìyá àwọn iṣẹ́ gidi lẹ́ ń ṣe? Ǹjẹ́ irú tí wọ́n fẹ́ bí irú bàbá yìí náà ṣé wọ́n lè sọ wípé bàbá rere ni yín láwùjọ èèyàn bí? Ìdí nìyí tó ṣe pé wọ́n ọmọ Ọlọ́run ó gbọ́dọ̀ kíyèsára kó o má bàa wọ ìdẹkùn Sátánì, kó o má bàa wọnú páńpẹ́ Sátánì, nítorí wípé ojoojúmọ́ báyìí òun náà ni Sátánì ń dọdẹ. Bíbélì sọ ó ní ọmọ Ọlọ́run má ti sinmi lójú ìjà o, Sátánì ń dọdẹ lọ́sàn-án lóru, má ti wá sinmi. Bàbá mi. Wọ́n sọ nínú orin ó ní Kírísítẹ́nì má ti wá sinmi, gbọ́ báńgẹ́lì rẹ̀ ṣe ń wí. Ariwo tán bàbá yìí ni ọmọ ti jẹ lọ. Bàbá má fẹ́ sí aráyé kò ti jẹ lọ. Gbogbo orí tán kọ káàkiri ọmọ ṣàkóso. Bàbá má fẹ́ sí aráyé. Má ti sinmi lójú ìjà nítorí pé ojoojúmọ́ oní Sátánì ń dọdẹ. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wàláì. Ẹ bá mi lọ. Bàbá má fẹ́ sí aráyé kò ti jẹ lọ. Mr. Music ṣàlùmọ́ ẹ bá mi lọ. Bàbá má fẹ́ sí aráyé kò ti jẹ lọ. Ẹja lọmọ bàlá kan ó bá ń bọ̀. Àwọn tọ̀run tó ń bọ̀. Mo ní bàlá kan ó bá ń kí. Àwọn tọ̀run ló ń kí. Ẹ jẹ́ tún mẹ́nu bà á kí n tún lọ fẹ́rẹ́ Bóyá náà bàlá. sínú brọ́dà mi kan Lateef Adédìméjì. Ní ìgbà koríṣiríṣi ọ̀rọ̀ ló ṣẹlẹ̀ lórí social media. Ẹyin Àwọn èèyàn sọ oríṣiríṣi nǹkan tí ò sí ẹ̀yẹ kan sọ. Obìnrin sọ, ọkùnrin sọ wípé ó dàbí wípé ilé ọmọ ẹ̀ ń ló fi ṣògùn owó fọ́kọ ẹ̀. Gbogbo nǹkan tí ò yẹ kan sọ náà ti gbé ó ní wọ́n sọ. ẹ máa bá mi jó. Wọ́n sọ̀rọ̀ ẹ̀gàn, wọ́n sọ̀rọ̀ àbùkù. Àmọ́ nígbà tó Ọlọ́run máa gbé Sisi ẹ̀dẹ́, Wọ́n fẹ́ jó. àwọn wọ̀nyí ò ro ẹ̀tẹ̀ gan o. Wọn ò rò pé ó ti tán, wọn ò wò pé báwo là ń ṣe fẹ́ bímọ, wọn ò wò pé ṣé lóòótọ́ làwọn ti ta lé ọmọ bí. Ọkùnrin ò rò bẹ́ẹ̀ lobìnrin ò rò. Wọ́n kọjú mọ́ ojú ọ̀nà Ọlọ́run bó ṣe yẹ kí wọ́n kọjú mọ́. Wọ́n ní ìrètí wípé Ọlọ́run bá ṣe ẹ̀lẹ́ yọ̀ǹda ọmọ fún Hánà, ó di dandan kọ́dọ̀ kí ni o, kí gbé ọmọ kó ṣe ẹ̀sùnkún nínú ilé àwọn náà, káwọn náà gbọ́ gbé ọmọ. Àmọ́ gbà tó lọ́ọ́ máa gbé Sisi ẹ̀dẹ̀ ńkọ́ odidi ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹyin tèmi ẹ súnmọ́ bí. Ẹyin tèmi wá gbọ́. Ẹyin tèmi. Nítorí pé wọ́n sọ ìrètí nù nínú Ọlọ́run, nítorí pé wọ́n dúró sí orí ẹsẹ̀ wọn, nítorí wípé wọ́n rò wípé o sì ẹ̀ ti parí, wọ́n rò wípé kí ló fẹ́ ṣẹlẹ̀, báwo ló ṣe fẹ́ jẹ́. Bó sì ẹ̀ ti wulẹ̀ wípé Sátánì máa wá ní táìmù kan láti lè mú pé kí ni, láti lè dorí ìgbàgbọ́ wọn kodò. Àmọ́ wọ́n sì tún dúró nípasẹ̀ títọ́ Ọlọ́run wípé yes lótìtọ́ ọmọ Ọlọ́run làwọn ṣe. Iléeṣẹ́ Kaya rédíò ni ẹ ti gbọ́ mi báyìí. Alájò Kaneshi trotro station last bus stop Accra Ghana. Ibẹ̀ la wà tá ti rọ̀bì òjò tí a ń dábí ọ̀wẹ̀. Ọ̀rọ̀ lẹ́sìn òwe, àmì ọ̀rọ̀ agbọ́n. For more contact people, Àpẹẹrẹ la. +233 260 878 860. Arẹwà obì. +233 260 878 860. Àmì dùdú mi torí mo. Kaya radio ó pọ̀ ńlẹ̀ fún wa bí iyẹ̀pẹ̀. Wàláì light up your day, come on. Àwọn tèmi wọ́n ń béèrè lọ́wọ́ mi. Gbogbo ènìyàn ló ń béèrè lọ́wọ́ mi. Tọmọdé tàgbà ló ń béèrè lọ́wọ́ mi. Wípé kí ló ń jẹ́ jù fújì? Ó yẹ bá mi já wọn sí. Combination jùjú pẹ̀lú fújì ni. Combination jùjú pẹ̀lú fújì gángan ní jù fújì. Ẹgbẹ́ náà wá kẹgbà tún bá wà. Ẹ wá wò wá, orí ti ṣí. Gúdúgúdú kan ìyá àlùkò. Ẹgbà yí ẹ tó wo, ọlọ́gbọ́n lóye. Bí mo bá ń bọ̀, tí mo dẹ̀dẹ̀ àṣà mi. Ẹ̀bùn lórí, Ọlọ́run ló pín kan mi ó. Fàrẹ̀ wá fún mi, Ọlọ́run ò fara fàfà.
gbàre fún mi wá. A kú ọjọ́ ìsinmi. Mo rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run tí wọ́n ń ṣubú. Kí ló fà á? Nítorí wípé kò sí agbára nínú wọn láti dojú ìjà kọ Sátánì. Ṣẹ̀kẹ̀rẹ̀ ń lọ lọ́tọ̀, àlùjọ pọ̀ níbẹ̀, máa wá ṣe báyìí. Àṣọ́ṣì máa já sọpẹ́. So ti rí wípé àkókò ní fún wa láti béèrè fún agbára, láti béèrè fún ìtọ́ni, láti béèrè fún iná tó ṣe wípé ayé ò lè rí pa títí láéláé. Ká lè bá àṣẹ́gun èṣù àtọmọ ogun ẹ̀. Nítorí wípé ayé ti dorí kodò, ayé ti wọnú kíni, ó ti wọnú ara wọn. Ó jẹ́ ti já sọ́lá. Ọ̀rọ̀ mi ti já sọ́lá. Ó jẹ́ ti já sọ́pẹ́. Ọ̀rọ̀ mi ti já sọ́pẹ́. Ó yá èmi gangan ẹ̀rí kan. Èmi gangan ẹ̀rí. Àkókò ní fún wa láti ṣe kíni, láti béèrè fún agbára tí yóò gbé wa ró títí dópin. Àti èyí tá a máa fi dojú ìjà kọ Sátánì. Mo lè rí, èmi gangan lè rí. Èmi gangan lè rí kan. Èmi gangan lè rí kan. Múra kó o má bàa ṣubú. Ìwọ tó sọ pé o dúró, gbìyànjú má ṣe bojú wẹ̀yìn. Ìwọ tó sọ wípé o gbàgbọ́, á dúró dáadáa kó o má bàa ṣe kíni, kó o má bàa yà láìgbàgbọ́ níkẹyìn. Ẹ wá wò. Àmọ́ máa rántí wípé nínú ayé ohun gbogbo, oríṣiríṣi ohun tí ò ṣẹlẹ̀, ohun náà ló ń ṣẹlẹ̀ láwùjọ ọmọ Ọlọ́run. Máa kíyèsára kó o má bàa jìn sínú páńpẹ́ ayé. Ẹ̀bùn yìí mọ̀ pọ̀pọ̀. Ẹ ṣáà mọ̀. Wo àlùjọ pọ̀pọ̀ jùjù. Ẹ ṣáà mọ̀. Bíbélì wípé ẹni tó dúró kó kíyèsára kó má bàa ṣubú. Mo ní orí ń dùn mí. Mo fẹ́. Torí ojoojúmọ́ ni Sátánì ń dọdẹ. Táyé ti Ojoojúmọ́ ni Sátánì ń dọdẹ pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀. Ojoojúmọ́ ni Sátánì ń gbìyànjú. táyé ti fọ́. Ó ń kó àwọn èèyàn, ó ń lo ète oríṣiríṣi láti rí wípé òun kó àwọn ọmọ Ọlọ́run sí inú ìgbèkùn òun. Àmọ́ wọ́n tó o bá dúró ní tòótọ́, ìwọ yìí ló bọ́ nínú ogun, ló sì bọ́ lọ́wọ́ ìtànjẹ Sátánì. Ó ní lè jó láíláí. Tó bá dojú ṣùṣù ọ̀nà ńlá ti la o. Àláwá fọ́ Ìdí nìyí tó ṣe wípé o nílò láti gbàdúrà kó o má bàa gbàdúrà. pẹ̀mọ́. O nílò láti súnmọ́ Ọlọ́run Ọba o. kó o má bàa ṣubú. Àìtètè jí lọ́múnú. Nítorí wípé ọ̀nà méjì ló wà nílẹ̀. Ọ̀nà méjì tó wà nílẹ̀ yìí, Tí mo ṣe lọ́jà kí ìkan ń dán gbìnrín-gbìn. kò tí mò ń dá ó ti. Ìkejì, ẹ̀gún oríṣiríṣi ló wà lójú ọ̀nà yẹn. Lójú àwọn gbogbo bí. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá dúró sí oríta. Wọ́n wá ń rò wípé níbo ni kí n gbà kọjá? Ṣé ọ̀tún ni kí n gbà ni? Àbí òsì ni kí n gbà? Ààrẹ mọ́. Orin wa. Wọ́n jẹ́ náà ní. Ojú ọ̀nà èyí tó ń dán gbìnrín-gbìnrín yìí, Láàárín èrò. ó wò wípé tóun bá lọ kò ṣẹ́gun níbẹ̀, kò sí nǹkan kan tó ṣe wípé ó máa gbóhùn ṣubú lójú ọ̀nà yìí. Ojú ọ̀nà kejì sí lélẹ́yìí, ẹnì kejì tó ń rò pé Ọlọ́mọ lọ́rùn sílẹ̀. àbí tí n bá gba ojú ọ̀nà yìí, ẹ̀gún wà lójú ọ̀nà yìí, oríṣiríṣi nǹkan àbàmì tó máa dẹ́rù bàyàn ló wà lójú ọ̀nà yìí. Kí láǹfààní wípé kóhùn tó débi tóhùn ń lọ gangan, kí láǹfààní pẹ̀mí òun máa dì. Ẹ bá mi kí fanta iyì ọmọ bá. Ẹ̀gbọ́n Ọ̀nà méjì tí Sátánì pín sílẹ̀ àti ìkórìtà gangan tí ọmọ Ọlọ́run dúró sí, Olúkáyọ̀. òun náà là ń sọ lọ́wọ́ báyìí. Kí ló ń ṣẹlẹ̀? Kí là ń kọ́ lọ́wọ́ báyìí? Nínú ayé. Bàbá Fọláwẹ̀ ọkọ tèmi sọ. Nínú ayé, àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé lóde òní. Ó yá nílé Sunday ọmọ ọdún fa. Àìmọye ọ̀pọ̀ ènìyàn ó ní wọ́n gba èyí tó ń dán yẹn lọ. Wọ́n ń lọ Olóhùn fò bẹ́ẹ̀ oníkálukú ń darí lọ. ládé. Ojú ọ̀nà tó ń dán yìí, wọ́n ọ̀pọ̀lọpọ̀ ń rí owó, ọ̀pọ̀lọpọ̀ ń rí àìsìkì. Olùmọ̀dìyẹ láàrin yàrá. Ọ̀pọ̀lọpọ̀ ń rí oríṣiríṣi ohun kan mèremère tó yẹ kí wọ́n rí níbẹ̀. Nítorí wípé wọn mọ̀ bóyá nígbà tí wọ́n bá dé ìparí, wọn àti ìmọ̀ tí wọ́n máa bá pàdé ń bẹ̀. Wọ́n sámọ̀ yìí pé ìbẹ̀rẹ̀ ọ̀nà yìí dára pípọ̀, ó rẹwà pípọ̀, ó dùn rìn, ó dùn gbà. Èmi gangan lè rí kan. Ṣé wá rí ọ̀nà
ọ̀nà kejì tí ó yà sílẹ̀ àwọn tó ń tọ ibẹ̀ ò pọ̀ àwọn tó wá ń tọ ibẹ̀ yìí wọ́n fi òtítọ́ wọ́n fi irọ́ wọ́n fi òtítọ́ wọ́n fi bára wọn rìn nítorí pé wọ́n nílò láti máa sọ fún ẹnìkejì wípé ojú ọ̀nà yìí mo rí wípé ẹ̀gún wà ń bẹ̀ oríṣiríṣi nǹkan wà ń bẹ̀ o àmọ́ ọ̀rẹ́ jẹ́ ká máa tọ̀ lọ nítorí wípé ó dá mi lójú wípé ìgbẹ̀yìn ẹ̀ ó yẹ kó dára. mo ti nà láàrú láyé ẹ̀rù ò bá mi àyà ò fò mí bí mo ṣe ń pè bàbá ló ń jà mí síre ájú mi ló wà. ọ̀pọ̀lọpọ̀ darí síbẹ̀ ọ̀tún mi lọ. wọ́n rìn lóòótọ́ wọ́n ń tẹ̀síwájú nípa agbára tiwọn àti nípa orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ ní ojú ọ̀nà èyí tí ẹ̀gún wà níbẹ̀ yìí oríṣiríṣi nǹkan ló wà níbẹ̀ o wọ́n ń la oríṣiríṣi nǹkan kọjá ní inú ẹ̀. ẹ má gbàgbé wípé ọ̀nà kejì náà mo sọ wípé àwọn tó tọ́ pọ̀ gan-an oníkálukú ń tọ́ nítorí wípé wọ́n ń wo nǹkan tí wọ́n ń bá pàdé lójú ọ̀nà. wọ́n ń tọ́ ojú ọ̀nà yẹn lọ wọ́n ń rọ́gbàbẹ̀ ọkùnrin ń rọ́gbàbẹ̀ obìnrin ń rọ́gbàbẹ̀ àgbà ń rọ́gbàbẹ̀ oyún inú gan tí wọ́n ti ṣe ẹni tó lóyún sínú gan ń rọ́gbàbẹ̀ nítorí pé rí pé ọ̀nà yìí dára kò sọ̀nà tó máa fún wọn ní ìnira rárá. ṣé ẹ wá rí ọ̀nà yìí tó ṣe wípé kìkì ẹ̀gún ni tó rí gbàgàgbàgà yìí àwọn tó rin ibẹ̀ ò pọ̀ tí wọ́n bá wá rìn gan ìdojúkọ tí wọ́n ń là kọjá ó ní agbára pípọ̀ jù wọ́n kúkú ń là kọjá wọ́n kúkú rìn o wọ́n ń tọ́ lọ ìgbà tí wọ́n bá dé ìkórìta ọ̀pọ̀lọpọ̀ ń ṣubú lójú ọ̀nà bẹ́ẹ̀ wọ́n sì ń kú nítorí wípé wọn ní agbára láti tọ ọ̀nà yẹn dópin. àwọn kan náà tó wá wà wọ́n wá dúró sórí ẹsẹ̀ wọn àmọ́ wọ́n ní nínú ọkàn wọn wípé bó ti wò kí àwọn la ìlà kọjá nígbà tí àwọn bá dé òpin ìrìn àjò àwọn ní ìgbàgbọ́ pé ayọ̀ ló máa já sí. ẹ wá wo oore tí Ọlọ́run ṣe láàyè. àwọn tó bá wà nípa ti ẹ̀mí tó fi ẹ̀mí bá mi rìn wọ́n ti mọ ìtumọ̀ nǹkan tí mò ń sọ. nínú òtítọ́ àti ní inú ẹ̀mí. àmọ́ àwọn tó bá wà nípa ti ara wọ́n á sọ wípé kí ni sítórì tẹ́lẹ̀ yìí ń wí. àmọ́ nígbà tó bá di ọjọ́ yẹn wàá sọ ní ìtẹ́ ìdájọ́ wípé o mọ̀ gbọ́ nǹkan báyìí rí. ìgbà yẹn ni ò wà ní sí wípé mo mọ̀ fẹ́ padà wá láti wá ṣe àtúnṣe yẹn kò wà ní ṣeé ṣe fún ẹ mọ́ nítorí wípé o gbọ́ àmọ́ ò mú lò o gbọ́ àmọ́ ò mú ṣe o gbọ́ àmọ́ ò fi tọ́ àwọn ọmọ tó o bí o fi ń lépa ọrọ̀ o fi ń lépa owó o fi ń lépa nǹkan mèremère tí ọ̀pọ̀lọpọ̀ sì ń tẹ́gbẹ́ tí wọ́n ń para wọn dànù nítorí kíni nítorí ohun ayé lásán. I want liability, I'll sell it. ọ̀nà tó rí gbàgàgbàgà yìí tí wọ́n wá ń tọ̀ ọ́ lọ wọ́n ń tọ ojú ọ̀nà yìí títí oríṣiríṣi nǹkan àbàmì ènìyàn bá pàdé lójú ọ̀nà yìí. àwọn tí ò lè dúró sinmi lójú ọ̀nà yìí wọ́n á lè sinmi àwọn tí ò lè dúró wípé rárá sẹ́ẹ̀ àlá máa tọ́ lọ ni. ẹ gbọ́ kí ni iṣẹ́ wa. kì í ṣe nǹkan tó yí sí fún wọn láti tọ̀ àmọ́ wọ́n ń gbìyànjú gbogbo agbára wọn wọ́n ń tọ ojú ọ̀nà yìí lọ ní ẹ̀mí àti ní ara. èyí tó fẹ́ fi àdúrà dèrè ẹ̀ lámúrè ó fi dèrè ẹ̀ lámúrè èyí tó fẹ́ fi àwẹ̀ dèrè ẹ̀ lámúrè ó fi dèrè ẹ̀ lámúrè ó ń tojú ọ̀nà yẹn lọ pẹ̀lú agbára àtòrí òfin Ọlọ́run. ṣèyí dé ẹlẹ́yọ lórí wa. ẹ wá wèrè wá fèsì tó kì í ṣe orí pípé. kọ́míkọ́mí lórí ń kọ sí wa. so wá rí àwọn tí ó ṣe wípé wọn àbọ̀ sínú ìgbèkùn Sátánì yìí wọ́n ní orí ọ̀fẹ́ láti tọ́ dé ibi kíni nígbà tí wọ́n tọ ọ̀nà tó ní gbágungbàgun yìí. nígbà tí wọ́n tọ ọ̀nà tó rí gbágungbàgun yìí tí wọ́n tọ̀ ọ́ títí wọ́n jìyà ní ìbẹ̀rẹ̀ àmọ́ nígbà tó di ìparí inú ọrọ̀ inú ọlá inú àìkú baálẹ̀ ọrọ̀ ibẹ̀ ni wọ́n parí ẹ̀ sí. bí mo ṣe jù. ọ̀nà méjì tó wà nínú ayé à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ nípa ẹ̀ báyìí ọ̀nà tó dán àti ọ̀nà tó rí gbágungbàgun. àjòjòjò. nínú ọ̀nà
ọ̀nà tó rí gbágungbàgun òun náà láti rí àwọn Boko Haram tí wọ́n ń pa àwọn ọmọ Ọlọ́run dànù bí ẹran. Nínú ọ̀nà tó rí gbágungbàgun yìí ni láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run tí wọ́n tún kó sínú ìgbèkùn Sátánì nípasẹ̀ wípé àwọn náà ní ìṣòro ráńpẹ́. Wọ́n wá wò wípé ẹni yìí èèyàn Ọlọ́run ni, jẹ́ kí n tiẹ̀ lọ bá bóyá nípa ìmọ̀ títí ẹ̀ àti pé àtòrí ọ̀fẹ́ tọ́lọ́run fún a fi orí ọ̀fẹ́ yẹn tú àwa náà sílẹ̀. Àmọ́ sọ̀rọ̀ àwọn tí wọ́n ń tọ ojú ọ̀nà tó dán lọ, wọ́n ń tọ ojú ọ̀nà yẹn lọ, ní inú ojú ọ̀nà tí wọ́n ń tọ̀ lọ òun ni wọ́n fi dúró tí wọ́n ń sponsor àwọn tó ṣe wípé wọ́n jẹ́ Boko Haram, nítorí wípé ojoojúmọ́ lójú ọ̀nà yẹn ń request fún ẹ̀jẹ̀ èèyàn. Ojoojúmọ́ ni ó ṣe kí ni ló ń béèrè fún ẹ̀jẹ̀ ènìyàn, tó sì ṣe wípé wọ́n nílò láti máa fẹ́ ẹ̀jẹ̀ ènìyàn, wọ́n nílò láti máa fi ṣe ìrúbọ. Ìyẹn lójú ọ̀nà tó dára tó ń dán yẹn. Wọ́n wá ní owó, ọlá wà, agbára wà, àṣẹ wà lẹ́nu wọn láti lè máa gbé fún àwọn tó jẹ́ Boko Haram yìí wípé yes ọ̀yá ẹ máa ń sọ ẹ máa pààyàn lọ bó ṣe wù yẹn, ẹ wọ ilẹ̀ Yorùbá lọ, ẹ wọ Nàìjíríà lọ, ẹ máa pa wọ́n bó ṣe wù wọ́n. Àwọn owó wà, agbára wà fún wa láti lè ṣe kíni, láti lè máa pa àwọn ọmọ ènìyàn bó ṣe tó bó ṣe wù wá. Tó wá rí gbogbo àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí nítorí wípé ìtànjẹ ẹni Sátánì ni wọ́n. Àwọn ò kọ wípé káyé parẹ́ ní ìṣẹ́jú kan, wọ́n mọ ibi táwọn ń lọ nítorí pé wọ́n mọ̀ pé ìgbẹ̀yìn ẹ̀ inú náà jahannama ni. Àmọ́ wọ́n máa ń rò wípé kó tiẹ̀ tó di wípé àwọn máa kúrò nínú ayé, èyí tó jẹ́ ìgbádùn ayé gangan àwọn fẹ́ jẹ́ náà kó tó di wípé àwọn fẹ́ kúrò. Ìdí nìyí tó ṣe wípé àwọn ò lè stop wípé kí wọ́n má pa èèyàn mọ́ tàbí káwọn má ta ẹ̀jẹ̀ sílẹ̀ mọ́, wọ́n máa ta ẹ̀jẹ̀ sílẹ̀. Àmọ́ wọ́n ní kó wá kíyèsára láti má wọ ìgbèkùn Sátánì, máa kíyèsára kó o má bàa kó sí páńpẹ́ ọ̀rẹ́, kíyèsára kó o má bàa ṣe kíni, kó o má bàa lu páńpẹ́ ènìyàn. Ọpẹ́ lọ. Wọ́n máa ń lo ènìyàn ní ìgbà tí wọ́n bá nílò nǹkan lára ẹ̀ láti gbà. Wọ́n mọ̀ wípé wọ́n ti mọ ibi tó wíìkì sí, wọ́n máa lo nǹkan yẹn against ẹ. Tó o bá wá ti kó sínú páńpẹ́ wọn, wọ́n ti rí títí ẹ, wọ́n ti rọra lò ẹ̀ tán, wọ́n tún bọ́ sọ́wọ́ ẹlòmíì, wọ́n á pa ẹ́ tì sẹ́gbẹ́ kan, wọ́n á wá bọ́ sọ́wọ́ ẹlòmíì tó ṣe wípé wọ́n mọ̀ wípé ó tún wà òkè. Ipasẹ̀ ni wọ́n ti rí gbogbo àwọn tí wọ́n rí yìí o. Tó wá rí ẹlòmíì tí a bá wá bọ́ sí ohun tó wá wà òkè ju ẹni tí wọ́n ń lò tẹ́lẹ̀ lọ. Ẹni tí wọ́n ń lò tẹ́lẹ̀ yẹn kò já mọ́ nǹkan kan mọ́ lójú wọn, wọn rí èrè kankan tí wọ́n fẹ́ rí lára ẹ̀ mọ́. Wọ́n máa wá tún takú sára ẹlòmíì tí wọ́n bá ṣe wípé wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́, òun ló ń rìn lọ́wọ́. Nígbà tí wọ́n bá lò débì kan tí wọ́n bá yẹ̀ débì kan, bí wọ́n bá tún rí ẹlòmíì náà tó tún wà òkè ju tí wọ́n yẹn lọ, wọ́n á tún já yẹn náà tì, wọ́n á tún ṣe kíni, wọ́n á tún cross síbòmí. Wọ́n wà nílé sọ̀rọ̀ nǹkan kan ní rere nípa gbogbo àwọn tí wọ́n ti lò kọjá yìí. Ni mo ṣe ń kẹ́pẹ́ ọ. Wọ́n nílé sọ wípé nǹkan báyìí tó lọ́mọ̀ sí ẹ̀ ti gbé ṣe dáadáa fáwọn. Wájírè ebu God. Wọ́n nílé sọ. Tó wá rírú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ yẹn, o gbọ́dọ̀ kíyèsí àwọn ara wọn. O gbọ́dọ̀ kíyèsára nípasẹ̀ wọn, nítorí pé tó o bá lọ kíyèsára wàá wọnú páńpẹ́ Sátánì nípasẹ̀ wọn. Mo wá fẹ́ kó o mọ̀ wípé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ mi, ẹni tó bá ta bá kó má fi ṣèbínú kó fi tún bẹ̀ ṣe ni. Àfi ń ṣera wa létí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ. Wípé ó ní ẹ máa kíyèsára láì sinmi àti ní àìṣekiri àti láì sàárẹ̀. Nítorí pé ojoojúmọ́ ni Sátánì àtọmọ ogun rẹ̀ ń dọdẹ nínú ayé. Àmọ́ kẹ́ ẹ má bàa kó sí inú ìgbèkùn wọn, ẹ máa kíyèsára. Àpótí ẹ̀rí tó gbà wúsà ó sọ ebè di ejò mọ́tò. Tó bá ṣe pé Jésù ò ní kíyèsára lọ́jọ́ sí. Ọ̀nà ara lọ́lọ́run wà gbà ṣiṣẹ́ rẹ̀ nínú wa. A wọnú páńpẹ́ Sátánì pátápátá. Rípasẹ̀ rẹ̀ lórogún. Ó bẹ̀rẹ̀ látorí òkè, ó tàn jẹ títí, àmọ́ torí wípé májẹ̀mú ti wà lórí ẹ̀, tó kò wọ inú ìgbèkùn, kò wọnú ìtànjẹ yẹn lọ.
mọ̀ wípé Sátánì ẹni ẹ̀kọ́ ni ẹ́, ó mọ̀ wípé Sátánì onítànjẹ ni ẹ́. Ọlọ́run fún. Lóòótọ́ Ọlọ́run rán wọ náà sáyé, ó sì rán òun náà sáyé wípé kan ṣe kí ni, èyí tó máa gbọ́ ọ̀rọ̀ sóhun létí, tó máa gbọ́rọ̀ sóhun lẹ́nu wà, èyí tó sì máa gbọ́rọ̀ síwọ náà lẹ́nu wà. Àmọ́ ìwọ tó o bá dúró sórí ẹsẹ̀ tó o gbọ́rọ̀ sí lẹ́nu, ó ti parí. Oró orí ọ̀fẹ́ nìyẹn. Ọmọ wọnú ìgbèkùn Sátánì nípasẹ̀ ìyá, ìyá ń wọnú ìgbèkùn Sátánì nípasẹ̀ ọmọ. Kí ni ìdí tọmọ fi ń wọnú ìgbèkùn Sátánì? Nítorí pé ó rí òtítọ́ nílẹ̀, ó rí wípé ọ̀nà tí ìyá òun ń tọ̀ ọ̀nà ìparun ni, àmọ́ nítorí wípé ìyá yẹn ló bí sínú ayé, ó ṣòro fún un láti sọ òtítọ́ ọ̀rọ̀. Ó sì ti wò wípé ọ̀run òun mọ̀ ni, ọ̀run kékeré òun mọ̀ ni. Àbí ṣé ìyá tó ṣe wípé láti inú oyún ni ló ti gbé ọmọ tí ò yẹ kó gbé sílẹ̀ ló gbé sílẹ̀, ló sì bá ọkọ mi ìsàlọ. Ṣé tí irú ọmọ yẹn bá jẹ́ èèyàn tán tó o bá wá padà wá tó o níwọ̀ ló bí? Ǹjẹ́ ṣé kò ní mú ọmọ yẹn kọsẹ̀? Tọmọ yẹn tó bá sọ̀rọ̀ burúkú sírú ìyá yẹn, ẹ̀yin náà rò ó, ṣé kò ní mú ọmọ yẹn kọsẹ̀? Tínú bá bí ọmọ yẹn jù tó bá rí ìgò gan kọ́kọ́ fọ́ ọmọ lórí, nítorí pé ńgbà tó bá gbọ́ sítórì ìtàn ayé ẹ̀ bí ìyá yẹn ṣe gbé sọ́ọ́lẹ̀ tó lọ. Àbíwọ ìyàwó tó ṣe wípé o ò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu rí, ọkọ kan òkú kan bọ́ọ̀dù ló ń ṣe káàkiri. Àwọn kan sí ẹ̀wà, àwọn ọ̀ràn kan sí ẹ̀wà wà, wọn sì nílé ọkọ, wọn ò márì, àmọ́ wọ́n rẹ́dì láti ba ayé ọkùnrin jẹ́. Bẹ́ẹ̀ àwọn ọkùnrin kan wà, wọn fẹ́yàwó, wọn ṣe kankan, àmọ́ wọ́n rẹ́dì láti ba ayé ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́ nínú ayé. Ó ti rí wípé ọ̀nà tí Sátánì ń gbà láti máa dọdẹ àti láti máa kó àwọn ènìyàn sínú ìjọba ẹ̀ ó pọ̀ gan nínú ayé. Ní la fi sọ wípé nínú ayé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀, àmọ́ máa ṣọ́ra nítorí ìtànjẹ Sátánì, máa ṣọ́ra nítorí kó má bàa wọnú páńpẹ́ Sátánì, máa ṣọ́ra nítorí kó lè bá a pẹ́ lórí èrùpẹ̀, máa ṣọ́ra kó o sì máa béèrè fún àánú àti ojú rere, máa béèrè fún agbára tó ń tọ́ni, agbára tó ń fi ní mọ̀nà, nítorí wípé tó o bá wo ohun afẹ́ ayé ó ṣeé ṣe kó o kọsẹ̀ nígbà mi. Tó o bá sì wo ọrọ̀ ayé ó ṣeé ṣe kó o kọsẹ̀. Tó o bá wò wípé ọmọ 12 years ló ń lo mọ́tò ló ń lo rú báyìí, èmi ò sì tí ì ní kí gan, aláwèé wàá kọsẹ̀ nípa ẹ̀. Nítorí wípé kádàrá oníkálukú àkọ́kọ́ ó sọ̀tọ̀ọ̀tọ̀, oníkálukú gbọ́dọ̀ dúró di àyànmọ́ àti kádàrá ẹ̀, ó gbọ́dọ̀ dúró de ìgbà títí ẹ̀ gangan kó lè bá rí ògo ẹ̀ lò nílé ayé. Àmọ́ wo tó bá ṣe wípé o ò bá lè dúró nípa, o ò bá lè ní sùúrù àti kó o ní sékìní, kó o gbàdúrà sọ́lọ́run kó fún ẹ ní àánú, kó jẹ́ kó o rí àánú gbà, ó ṣeé ṣe wà rí mistake ńgbà mi o. Ṣèyí mi Michael ló ń padàn. Ìlọ̀pọ̀lọpọ̀ fi lọ sògùn owó, ọ̀pọ̀lọpọ̀ fi lọ ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Mo wo nǹkan kan lórí social media láìpẹ́. Ọmọ kékeré, àwọn ọ̀dọ́ at age of 22 years, ọmọ kékeré ni wọ́n. Ó ní nígbà tá a dọ́dọ̀ àáfàá yẹn, ìgbà tá a dọ́dọ̀ wọn, ọ̀tọ̀ ni nǹkan tá a béèrè fún, àmọ́ ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n gbélé wa lọ́wọ́. Ó náà bẹ̀rẹ̀ sí ní rí wípé owó sàǹdé ni, owó ń dé, ó kọjá ọgbọ́n wa. Wọ́n wá ń bira wọn léèrè wípé ókè kí ni èjì tiẹ̀, ìkejì dá wípé aláwẹ̀ 22 years lòun, ìkejì náà ìkẹta ń dá wípé ókè 30 years lòun. Wọ́n ń ṣe live lórí TikTok, wọ́n wá ń sọ. Ẹ ti rí irú ìtànjẹ tí wọ́n fi wọnú ìgbèkùn, tí wọ́n bá ní kíyèsára, ó lè ṣeéṣe kí wọ́n ṣubú nípasẹ̀. Mi ò tí ì gbọ́. Gbogbo ìmọ̀ ta lórí mi, ó ti sọdá sàn. Ìwọ tó rí wípé ọmọ ẹ̀ ò ṣàgbàfọ̀ òun kọ́ aṣọ wálé, kí ló dé tó ò bí léèrè níbo ló ti rí? Àmọ́ bí mi ò ní béèrè, nítorí wípé ó ti rí tọ́rọ́ kọ́bọ̀ yẹn tọmọ ẹ̀ ti ń fún un, ó sì wò wípé ọmọ kéye báyìí, òyìn sọ wípé bọ́pẹ́ bóyá èèyàn jẹ́ ń jẹ ọmọ náà ni. Oríṣiríṣi ọ̀nà lèèyàn máa ń gbà jẹ wọn mọ́. Ó ṣeé ṣe kó o jẹ wọn mọ́ ní ìgbà díẹ̀, kọ́mọ yẹn sì fi ẹ́ sílẹ̀. Àmọ́ tó o bá tọ́ nípasẹ̀ Ọlọ́run, tó o sọ fún yí pé yá nǹkan tó ń ṣe yẹn mi ò fẹ́ mọ́, mọ́ korú ẹ̀ wà fún mi. Ó lè ṣeé ṣe kọ́mọ yẹn lè tètè ronú pìwàdà, kó jáwọ́ kúrò nínú iṣẹ́ ibi yẹn, kó má bàa dẹni ìtànjẹ Sátánì pátápátá, kó lè bá àjèrè ọmọ yẹn kánrin kése. Kọ́kọ́rọ́ ilé tuntun tọ́lọ́run fún mi. Èṣù lè gbà á.
tó lè gbà lọ́wọ́ mi mọ́ láéláé. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátápátá. Gbogbo àwọn tí wọ́n ń sìn lẹ́mìí àti ní òtítọ́ tí wọ́n fi èké tí wọ́n fi rin ìrìn àjò ìgbàgbọ́. Mo kí wọn wípé ẹ kú iṣẹ́. Bọ́lọ́run bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Nígbà tí ìpè kẹyìn bá dún gbogbo wa pátá, òun náà la máa gbọ́ ìpè Ọlọ́run. ìwọ ló pọ̀ tó. Nítorí wípé ojoojúmọ́ ló ń sọ wípé ẹ máa ṣọ́ra láti sọ̀rọ̀, láti jẹ, ní inú ìrìn, ní inú ìwà, ní inú ìṣesí, ẹ máa kíyèsára. Iléeṣẹ́ Káyà rédíò ni ẹ ti ń gbọ́ mi báyìí. Alájọ Kaneshi Trotro Station last bus stop Accra. Ibẹ̀ la wà. Mo máa sọ fún wa wípé ẹyẹ tí ó ṣe bí àdànkọ́ wà láì ẹnu ẹ̀ á ṣẹ̀jẹ̀ dandan ni. Ẹ̀yin tèmi, a ti ń ṣe kí ni a ti múra wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí, àwa ti múra lé. Ó ti sọ fún mi láti ilé agbára wípé aláwẹ̀ máa yọjú aago ẹ̀ wò, àkókò tí ń tó. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà ní online radio wa tó ṣe wípé ẹ ń gbọ́ wa pátápátá. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa wò wá ní live and direct lórí Facebook page wa. Ẹ máa bọ̀ wá sórí Facebook page wa. Káyà Radio TV, Káyà Radio TV lórí Facebook page wa. Ẹ máa wò wá live and direct lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Tó bá ṣe wípé ẹ fẹ́ contact wa fún business, ẹ fẹ́ ká bá yín polówó ọjà yín, ẹ kàn sí wá sílé níléeṣẹ́ rédíò. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá wa sọ̀rọ̀ náà ni +233 260 878 860 +233 260 878 860. ó ṣe bẹ́ẹ̀. Ẹ kàn sí iléeṣẹ́ Káyà Radio TV kẹ́ ẹ lè bá jẹ gbádùn wa. Ojú kọ́ la fi mọ̀bẹ̀ tó ní magí, àfi tẹ́ bá mọ̀bẹ̀ yìí tẹ́ fi kanu wò. Gbogbo ẹ̀yin tèmi ní Nàìjíríà báwo ni? Gbogbo ẹ̀yin tèmi ní diaspora pátápátá, mo kí yín wípé ẹ kú ọjọ́ ìsinmi. Ìsinmi ayọ̀ òun náà la máa ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di, bẹ́ẹ̀ ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́. Afọ́sàfihàn ọmọ lápàdé, ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ń bí olè tí ń jàre olóhùn. Olúwa tóbi lọ́ba fábà kúpẹ́, ajé àmàkúkà mi ń kọ́. Báwo ni bébí mi? Ọmọ Ẹ̀gbámọlúsà bí agbègbè àkàlà. Igwe wàláì ó pọ̀ jù yẹ́yẹ́. Gbogbo yín pátá ni mo kí wípé a kú ọjọ́ ìsinmi. Bákan náà mo yà bàrá, mo kí ìyáàfin Ajì Alukuman Ahmed. ọ̀rọ̀ mi tó já. Ọmọ Saki ògùn ọ̀rọ̀ kí agbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà. Ìran àgbẹ̀dẹ tó bá rọ bàtà níjú kó jáde kó wá sọ fún mi ná. káyọ̀ mi. Bó bá ṣe fẹ́ wọ̀ aṣojú èmi àti ẹ̀. ọ̀rọ̀ mi tó já sọpẹ́ lójú ayé. Bákan náà mo kí gbogbo àwọn òbí tí mo tara wọn jáde pátápátá. ayọ̀ mi yóò tó. Mo ṣe kábíyèsí fọba láàfin. Dr. JP Oyèwọ̀ Akínyẹ̀nà wa ó nífin ti ìlú Ìkó nífin. Kádé pẹ́ lórí bàbá mi. àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wa. Gbogbo ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Ghana pátápátá ni mo kí wa wípé a kú ọjọ́ ìsinmi lágbára lọ́wọ́ Ọlọ́run, ọpẹ́ ẹ̀ la máa ṣe láyé. ìyanu rẹ̀ gbà rẹ̀ o. àwa tójú ò ti rí tójú ò ní ti láéláé. àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wa. ọ̀rọ̀ mi tó já sọpẹ́ lójú ayé.
àwọn kan wà tó wá ṣẹ̀ṣẹ̀ wípé gbogbo àwọn tá a jọ ṣe program lónìí pátápátá ẹ̀yin tí mi ti rántí dárúkọ ní bínú ni o wọ́n ti sọ wípé àbíṣe ò ní dákọ̀ mi ni wàláì máa dárúkọ ẹ̀. lọ́rọ̀ tí Hánà ní Ṣílò nítorí pé kò gba àpáyàn mọ́ òun làágùn tó bá lọ gba àpáyàn mọ́ òun làágùn pẹ́rẹ́ Sámúẹ́lì ìbá. bákan náà mo yàbára mo kí Mr. Smith jàre. tí Joseph. àwọn òyìnbó onífóònù nígboro sẹ́kù nígboro Accra bíbá yìí irú fóònù wo ló fẹ́ rà ná tó ṣe yóò pa àwọn eléyìí ò ní wá fún ẹ wọ́n wà nílé bíbà bí ó ṣe ń ta fóònù yẹn ń ta láptọ̀pù wọ́n á tún ṣe fún ẹ àwọn ẹnjìníà tó mòye tó gbáfẹ́ gidi ni wọ́n wàláì ó pọ̀ lẹ́dẹ̀ẹ́nù kọ́mọ. adé ti dolórí ọba tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpẹ́ ni mí. ó ṣe kan tí mo rí àánú bàbá tó rẹ́ni Ọlọ́run pè lóyún ọ ẹni tó yan ṣàlẹ̀ mi ò tó ṣe lógo èmi ti gba lẹ́tà ayọ̀ ṣe yìí mo dẹ̀ tún ti débi ayọ̀ mi wá o ó yá látòní lọ èmi tún lọ lọ́pẹ́ ijó ọpẹ́ ń bẹ lẹ́sẹ̀ mi ò máa jó rọyìnrọyìn. mo fẹ́ kẹ́ mọ̀ yìí pé orúkọ mi ò yí padà orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akínlóye kò yẹ sọ ọmọ sọ̀tún sọ̀sì mọ́ bàbí kan jẹ́ kó ṣe mú kó ṣe pa kò ṣe ṣe níbi má dán wò ẹ̀yin lójú Elédùmarè ni ẹ tún máa bá mi pàdé lórí ètò kíni o lórí ètò ọjọ́ ajé lọ́la lágbára lọ́wọ́ Ọlọ́run ọba gbogbo ẹ̀yin olólùfẹ́ Bísí Best Entertainment ẹ má gbàgbé bá a ṣe máa ń ṣe ẹ máa like ẹ máa comment kẹ máa love kẹ máa share ẹ jẹ́ káwọn èèyàn míì náà tún jẹ àǹfààní irú àǹfààní tẹ̀yin jẹ yìí ojú kọ́ la fi mọbẹ̀ tó ní máa gé o àfi tá a bá mọbẹ̀ yìí tá a bù kan nù ire o àmọ́ kí n tó lọ ọ̀yá ẹ máa fi kíni ẹ já máa fi léyìí ṣe lọ. òbí tó já sọpẹ́ lójú ayé mi lọ̀rọ̀ mi já sọpẹ́ mo dúpẹ́ mi ò kù káyọ̀ mi ló tó dé. àwọn ló bá bèrè. mi tó já sọpẹ́ lójú ayé mi lọ̀rọ̀ mi wá já sọpẹ́ mo dúpẹ́ mi ò kù káyọ̀ mi ló tó dé. bàbá wa rẹ́ni tó ń bínú tó ń gbémú tó ń yínmú tó ń bínú ẹ sọ fún ṣùkùṣùkù bábá ẹni tó bá wù tó bá wù tó bá wù tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀rọ̀ rẹ̀ àṣà rẹ̀ ìmọ̀ta kò mọ̀ mi èrò ọ̀tá kò ro mi ọ̀tẹ̀ ọ̀tá kò tẹ̀ mi ó tọpẹ́ ó jájájá ṣùkùṣùkù bámbám ẹni tó bá wù tó bá wù tó bá wù tó bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́ ń fẹ́ tiwa kájọ láṣẹ pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ ẹ̀yin tẹ́ ò fẹ́ tiwa Ọlọ́run á yí yín lọ́kàn padà o kẹ́lẹ́ mu títọ́ kó bá lè sọ yín dòmìnira ṣùkùṣùkù bámbám ẹni tó bá wù tó bá wù tó bá wù tó bẹ́ẹ̀. tó bá ń gbọ́ gbé tó bá bá wọn gbé tán bá lọ gbé sáǹkùlé ẹ o wàá rògbò tán bá ní kó súnmọ́ bí wájó ìrédé ẹ̀yin ọ̀rẹ́ wa èèyàn wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin ìjọ wa àti ìjọba ẹ ṣá máa wí pé ire ni tèmi ojú mi àríre etí mi àgbọ́nre àtó mi lọ́wọ́ àtó mi lẹ́nu ajájẹ mọ́nú ajẹ́dá lẹ́ni ire níwájú ire lẹ́yìn mi o ire lọ́tún ire lósì mi bí mo ṣe ń wọlé bí mo ṣe ń jáde pọtakọ bá lọ proof stubborn kẹ́ ẹ bá mi sọ fún. mo ti dánmọ́ yes mo ti dánmọ́ ẹ̀mí mo ti dánmọ́ àlọ́ ìtì kan yá gbọ́. bá lọ proof stubborn kẹ́ ẹ bá mi sọ fún. mo ti dánmọ́ yes mo ti dánmọ́ ẹ̀mí mo ti dánmọ́ àlọ́ ìtì kan yá gbọ́. èmi lọmọ ẹ̀mí ṣéyí mi Michael Mr musician elephant musician ọmọ tí wọ́n ń ròyìn èmi náà kọ́ Elédùmarè bàbá ló ṣe wọ́n dá
fi ń gbà. Bọ́tà kan bá lọ prove stubborn kẹ́ ẹ bá mi sọ fún. Mo ti dánmọ́ yes, mo ti dánmọ́ ẹni, mo ti dánmọ́ àná. Kaya Radio is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative and entertaining and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260-878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio. We like it. Bàbá jọ̀wọ́ tọ́pẹ́ mi o, torí mi jọmọ tó mòre. Ẹni tó dá sí ló yege, mo wà láyé mo ṣe yìn o. Ìdí ọpẹ́ mi máa rí Ọlọ́run ayọ̀, kò ṣe. Ìdí ọpẹ́ mi máa rí Ọlọ́run ayọ̀, kò ṣe mọ́ pẹ́ wá. Èmi ò yìn ọ́, olùgbàlà mi. Jésù ìwọ lọ́ba àìkú. Ó fẹ́ mi fún mi nígbàlà ọ̀fẹ́. Kébì lè jáde ògo. Ó kú fún mi o. Ó kú fún mi. Èmi léye o ṣeun. Ọlọ́run. Èmi ò yìn ọ́, olùgbàlà mi. Alágbára lọ́run. Jésù ìwọ lọ́ba àìkú. Atóbi jù Ọlọ́run Ísírẹ́lì. Fún mi nígbàlà ọ̀fẹ́. Kébì lè jáde ògo. Alágbára. Olúwa mi, ọkọ mi ni, bàbá mi, olùgbèjà mi, àkànmọ́dì, nítorí tèmi, ó ṣeun. Ìfẹ́ yẹn kò láfiwé, oore ọ̀fẹ́ yẹn kò lákàwé, ó kú fún mi, mo dúpẹ́, oore ọ̀fẹ́ rẹ̀ ló gbé mi ró, ayé mi yọ̀ lóko. Èmi ò yìn ọ́, olùgbàlà mi. Àkọ́bí nínú àwọn òkú. Jésù ìwọ lọ́ba àìkú. Kábíyèsí. Ó fẹ́ mi fún mi nígbàlà ọ̀fẹ́. Ọlọ́run. Èmi lè jáde ògo. Pàṣẹ aládé láwọn aládé orí mi ṣe. Ó kú fún mi. Kábíyèsí. Èmi lè yẹ ó ṣe. Ọba tó jẹ́ àjíǹde àti ìyè. Ẹni. Aha! Jehovah, the greatest architect. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́. Ju kí wọ́n ní Ọlọ́run kí gbé ká ọpẹ́. Àyànmọ́ kádàrò papọ̀. Ìṣòro ìran mi ni èèyàn fàyọ̀ jẹ́. Ìfẹ́ fàdíyẹ ò máa dénú o. Ọlọ́run ló ṣọ́ mi ènìyàn kan. Mo máa dúpẹ́ fọlọ́run tó ṣàánú mi. Èmi inú mi ṣe bí wọ́n ló dá sí. Iná ayé o máa kó ojó mi. Jíjẹ mímu ìwọ ló ń pèsè fún mi. Ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́. Ju kí wọ́n ní Ọlọ́run kí gbé ká ọpẹ́. Àyànmọ́ kádàrá ò papọ̀. Ìṣòro ìran mi ni èèyàn fàyọ̀ jẹ́. Àní àyànmọ́ kádàrá ò papọ̀. Ìṣòro ìran mi ni èèyàn fàyọ̀ jẹ́. Alpha and Omega. Jésù gbé mi ró. Ó fún mi níyè ayérayé. Ó sọ mí dọ́mọ ìgbàlà o. Ara ẹ̀ bá mi yọ̀. Ọlọ́run ọ̀run. Jésù gbé mi ró. Bàbá àwọn ẹni tí ò lẹ́nìkan. Alágbára lọ́run. Kábíyèsí àtóbi jù Ọlọ́run. Bàbá ọkọ aládé orí mi. Ó ṣe Ọlọ́run. Olórí ọ̀fẹ́ jùlọ. I am a blessed child. Ọba Yọ̀dí. I am a blessed child. Thank you. I am a blessed child. I am a blessed child. Jésù ló fún mi lágbára o. Apá àlè kan kò lè ká. Jésù mi ló ṣílẹ̀kùn ayọ̀.
létí o ọba tó gbọ́n ju ayé lọ ni ìjìnlẹ̀ tó ju ìmùlẹ̀ lọ mo kàn sára sí ọlọ́run ayọ̀ ìmọ̀lẹ̀ tó borí òkùnkùn Elédùmarè ìwọ nìkan lọ́ba Jésù lèmi o tó fún mi ní ayérayé ó sọ mí ọmọ ìjà àyàkọ́dá ayé ọlọ́run alágbára lọ́run kábíyèsí atóbi jù bàbá mi pápájọ ìgbẹ́ òsì run ọlọ́run ọ̀run ni lọ́jọ́ ọjọ́ kan ní ìbànújẹ́ mi dayọ̀ ọ̀tá dìde olóhùn tọ́pà náà ògo ìràwọ̀ mo ké pé Jésù ọ̀tá mi bá lọ ọba tó dá mi tó mọ̀ mí ṣe bóun ló mọ̀ mí ọba tó dá mi tó mọ̀ mí ṣe bóun ló gbà mí jagunjagun ìgbà gbogbo ló ṣẹ́gun ọlọ́run tó lẹ̀mí ènìyàn mo ṣe ọlọ́ba ọlọ́run jagunjagun ìgbà gbogbo ló ṣẹ́gun ọba mi tó lẹ̀mí ọlọ́run tó lẹ̀mí ènìyàn mo ṣe ọlọ́ba ó máa tóbi jáyé àtọ̀run lọ ó máa tóbi ju gbogbo ìṣà lọ ó dá afẹ́fẹ́ ó dá ọ̀run ó dá ìmọ̀lẹ̀ kò máa sẹ́ni tàdé fi ọwọ́ ọlọ́run wọ ni jagunjagun ìgbà gbogbo ló ṣẹ́gun ọlọ́run tó lẹ̀mí mi ò mo ṣe ọlọ́ba òye jagunjagun ìgbà gbogbo ló ṣẹ́gun alágbára lọ́run ọlọ́run tó lẹ̀mí mi ò mo ṣe ọlọ́ba wọ́n bí mi o wọ́n bí mi lè fi báwo ló ṣe jẹ́ àní wọ́n bí mi o wọ́n bí mi lè fi báwo ló ṣe jẹ́ bàbá ló ṣe mí lóore ọlọ́run ọ̀run olóore òmìnirí ayọ̀ṣẹ́ ó tún wá fún mi lọ́rọ̀ sọ kábíyèsí ọlọ́run mo ṣe wọ́n bí mi o.